àwọn ẹgbẹ́ tó ń jà fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá wọ́n kọ ìwé sí ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wípé àsìkò tó kí orílẹ̀-èdè Yorùbá dá dúró kó kúrò lára orílẹ̀-èdè Nàìjíríà ó ń rúgbó bọ̀ o. Àwọn aṣíwájú ẹgbẹ́ Yorùbá Nation ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè àti olóyè Sunday Ìgbòho Adéyẹmọ wọ́n ti kọ lẹ́tà sí ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu wípé kó gba ilẹ̀ Yorùbá láàyè láti ya kúrò lára orílẹ̀-èdè Nàìjíríà. Lẹ́tà ọ̀hún tí wọ́n kọ lọ́jọ́ 17 oṣù kẹrin ọdún 2024 yìí ni Akíntóyè, Ìgbòho àti Ọlá Adémọ́lá ni wọ́n buwọ́lù. Wọ́n ké sí ààrẹ Tinubu wípé kó gbé ìgbìmọ̀ kan kalẹ̀ tí yóò jíròrò lórí bí Yorùbá yóò ṣe kúrò ní ara orílẹ̀-èdè Nàìjíríà. Ìwé àtẹ̀jáde yìí ló jáde lẹ́yìn ọ̀sẹ̀ kan tí àwọn kan tí wọ́n ń pe ara wọn ní ọmọ ẹgbẹ́ Yorùbá Nation tí wọ́n kọlu ọ́fíìsì ìjọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kí ọwọ́ ọlọ́pàá kó tó tẹ̀ wọ́n. Àwọn ajìjàǹgbara náà tí iye wọn tó 29 tí wọ́n sì ti fojú wọn balẹ̀ ẹjọ́. Adájọ́ gbé ìdájọ́ kalẹ̀ yìí pé kí wọ́n kọ́kọ́ máa lọ gba afẹ́fẹ́ ní ọgbà ẹ̀wọ̀n náà títí di ìgbà tí òun ó fi rí ojú ráyè sí ọ̀rọ̀ wọn. Nínú lẹ́tà ọ̀hún ni àwọn ajìjàǹgbara fún òmìnira ilẹ̀ Yorùbá náà ti sọ wípé àwọn kò fẹ́ àtúntò orílẹ̀-èdè Nàìjíríà yìí mọ́, wípé kí Yorùbá kúrò lára orílẹ̀-èdè Nàìjíríà gangan ni àwọn fẹ́. Wọ́n ní ọlọ́lá jùlọ inú wa dùn láti kọ lẹ́tà yìí lórúkọ ẹgbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù ọmọ orílẹ̀-èdè Yorùbá káàkiri àgbáyé. A fi lẹ́tà yìí ṣọwọ́ sí yín lẹ́yìn èyí tí a kọ́kọ́ fi ránṣẹ́ lọ́jọ́ 6 oṣù kẹjọ ọdún 2022 sí ààrẹ àná ajagunfẹ̀yìntì Muhammadu Buhari tó gbéṣẹ́. Láti ọdún 2015 ni àwọn darandaran wọ́n ti ń ṣekú pa àwọn ènìyàn ní orílẹ̀-èdè Nàìjíríà. Lára àwọn tí wọ́n ń ṣekú pa jù sí ni àwa Yorùbá wà. Wọ́n bà èrè oko wa jẹ́, wọ́n ń kọlu àwọn abúlé wa, bẹ́ẹ̀ ni wọ́n ń jí àwọn obìnrin àti àwọn ọmọ wẹrẹ gbé tí wọ́n sì ń gba òbítíbitì owó náírà lọ́wọ́ wọn. Lẹ́tà náà tẹ̀síwájú pé àwọn ọ̀daràn darandaran ọ̀hún ti ṣekú pa ọ̀pọ̀ ènìyàn ní àárín gbùngbùn Nàìjíríà tí wọ́n sì gba ilẹ̀ àwọn ènìyàn náà gẹ́gẹ́ bí ohun ìní wọn. Nílẹ̀ Yorùbá tó jẹ́ tiwa, ojoojúmọ́ làwọn darandaran ń pa àwọn ènìyàn tí wọ́n sì ń jí àwọn ènìyàn gbé, èyí tó ti mú kí ọ̀pọ̀ ará ìlú fi oko sílẹ̀ tí wọn ò lè lọ sí oko wọn mọ́, tó sì jẹ́ kí ìyẹn àti ebi ọ̀pàgbà fọwọ́mọ́kẹ́ kó pọ̀ ní ilẹ̀ wa. Àwọn ìwà táwọn darandaran yìí ń hù jẹ́ èrè pàtàkì fún wa láti sọ wípé a fẹ́ ya kúrò lára orílẹ̀-èdè Nàìjíríà. Èrèdí tí a mọ̀ wípé àtúntò yìí kò lè ní ipa rere lára àwọn ènìyàn wa. Ìdí pàtàkì rèé tí a fi kọ ìwé yìí sí yín kí ẹ gbé ìgbìmọ̀ kan kalẹ̀ tí yóò jíròrò nípa bí orílẹ̀-èdè Yorùbá yóò ṣe dá dúró. Akíntóyè àti Ìgbòho sọ pé kò dín ní 29 ọmọ Yorùbá tí àwọn darandaran àti àwọn darandaran yìí tí wọ́n ti ṣekú pa láti àtẹ̀yìnwá. Wọ́n wá sọ fún ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu báyìí wípé àsìkò ti tó lọ́wọ́ yìí orílẹ̀-èdè Yorùbá tí yóò kúrò lára Nàìjíríà. Ó rúgbó bọ̀ o. Àwọn aṣíwájú ilẹ̀ Yorùbá tó ń pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Yorùbá wọ́n kọ ìwé sí ààrẹ Tinubu wípé àsìkò tó láti kúrò. Ẹ jọ̀ọ́ ẹ bá subscribe, tẹ̀mí dá iná rárá, ẹ bá subscribe.